ẹ wo gbà tí wọ́n bí yín bí Nàìjíríà ti wà síbẹ̀ ní Nàìjíríà wà why tí ń worst sí why kí ló fà kí ni solution ṣé bá ti máa bá a lọ ni ṣé tá a bá ń bá a lọ báyìí a lè ta tẹ́ǹtì every one hour ní ọjà ń lé 20 naira sí bí tí wọ́n lé nu 20 naira every wákàtí kọ̀ọ̀kan ṣé bá ti máa bá a lọ nù kí ló fà ọ̀rọ̀ Ọlọ́run yí padà kọ́ màmá àfi ká wá solution àwa tẹ́ bí ni tá a bá jọ ń lọ bàbá ni mo gbọ́dọ̀ pè yín bí làákàyè mi ò bá tàn mí jẹ nígbà tẹ́ wá bí mi tí mo ti dàgbà tí mo mọ̀ ti ń lọ ní 73 mo bá dọ́là ní 25 kọ́bọ̀ gọ́fìmẹ̀ntì ọmọ wa sọ fún wa pé kódà ní Congo 500 naira ní lítà kan ní Zaire 500 naira ní lítà kan ní Ghana 500 naira ní lítà kan